mo tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ lẹ́yìn tá a bá ti gbálẹ̀ tá a gbàtà tán tá a ṣe gbogbo ẹ̀ papọ̀ tá a jọ sọ̀rọ̀ àwọn gbé kámú wá sétí ìgbọ̀yìn àtọ́jú ìwòran tẹ̀ jẹ́ ẹ̀yin olólùfẹ́ wa yìí ojú tẹ́ fi wò wá ojú náà kò ní fọ́ etí tẹ́ fi gbọ́ wa kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè orúkọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà fún ti àsìkò yìí. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùgbé olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Abuja ó ní wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn lórí bí mínísítà fọ́rọ̀ Abuja bó ṣe ṣe bẹ́ẹ̀ gba gbogbo ilẹ̀ tó sì wó ilé àwọn aláìní ní olúùlú ilẹ̀ yìí. Àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn náà ti ṣe bẹ́ẹ̀ ṣe àwárí tírélà tó kó irin èyí tí àwọn adigunjalè tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú PDP la máa ṣe àtúnṣe rẹ̀ kẹgbẹ́ òṣèlú PDP náà kí wọ́n lè ṣe àtúnṣe ohun tó ti bàjẹ́ nínú ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Ṣèyí Mákindé ló sọ èyí di mímọ̀. Àwọn Fúlàní darandaran ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àgbẹ̀ mẹ́ta sí inú oko wọn ní ìpínlẹ̀ Èdó nígbà táwọn méje míì tán fara gbọgbẹ́ yamayama. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùgbé olúùlú ilẹ̀ yìí l'Àbújá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìfẹ̀hónúhàn èyí tó lámìlaka lórí bí mínísítà fọ́rọ̀ Àbújá Wike bó ti ṣe ń ṣe bẹ́ẹ̀ gba gbogbo ilẹ̀ tó sì ń wó ilé àwọn aláìní ní olúùlú ilẹ̀ yìí ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ lẹ́ni tí ń ṣe ọjọ́ kẹjọ inú oṣù kọkànlá ọdún tá a wà yìí ó ní àwọn tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nínú ìta tó ti rẹ́ni tó jẹ́ agbẹjọ́rò láàrin wọn Dèjì Adéyanjú tí ó ti ṣíde pẹ̀lú àwọn olùgbé ìlú Àbújá nínú èyí tí wọ́n ti ń fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ọ̀hún Wike wípé ó ti gba gbogbo ilẹ̀ àwọn aláìní tán tó sì ti fún àwọn tó rí ṣẹ́gi ọlà fún ní àwùjọ tó sì ti kan àwọn ènìyàn náà láyà nínú èyí tí wọ́n ti ń ṣe ìwọ́de ọ̀hún tí wọ́n sì fi ń rawọ́ ẹ̀bẹ̀ àti jírẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó tètè kí ọwọ́ Wike kó kí ọwọ́ rẹ̀ bọlẹ̀ pẹ̀lú ìwà tó wù yìí nítorí tó ń tẹ yìí ni ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn di aláìnílé lórí lólùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá tí wọ́n sì tẹ̀síwájú wípé pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé yìí lórí bí ṣe ń wó ilé àwọn ènìyàn tí kò bá ṣọ́ra níṣe ni kò ní sí ètò ààbò èyí tó gbópọn ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Dèjì Adéyanjú nínú ọ̀rọ̀ tiẹ̀ ló ti sọ èyí ẹni tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ayélujára ńlẹ̀ yìí ìyún Vincent Martins tí ọ̀pọ̀ mọ̀ sí very dark man ó náà wà pẹ̀lú àwọn olùṣèwọ́de yìí nínú ètò náà ti sọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe lè lórílẹ̀‐èdè Nàìjíríà tó wo epo wọn tí kò sóúnjẹ tí owó dọ́là àti náírà náà tí yàtọ̀ tó ń bẹ láàrin wọn tó ju sánmọ̀ sílẹ̀ lọ oníṣòwò yẹ kí a tún máa mú ìnira báwọn aláìní ní orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ tí Wike tó ń gbé yìí nípa bó ṣe ń wó ilé àwọn ènìyàn náà tó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé fún àwọn olówó ó ní bí Wike bá fẹ́ ṣe ètò ọrọ̀ ajé nínú èyí tí ó ti jà sápò ara rẹ̀ níṣe ni ó yẹ kó lọ sí àwọn agbègbè bíi Asokoro Maitama extension àti Gùsápè pẹ̀lú àwọn àyè míì tí ilẹ̀ kù sí kí ó máa fún àwọn olówó ọ̀hún kó sì má gba títí àwọn tálíkà. Lára àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn táwọn náà jẹ́ olùṣèwọ́de tán fi ẹ̀hónú wọn sọ wípé bí kí o tiẹ̀ fún àwọn ní àǹfààní bí tí ń wù kó mọ̀ pé kò jẹ́ kí àwọn gbọ́ sí ìgbésẹ̀ ọ̀hún gan tẹ́lẹ̀ ṣáájú kí ó tó gùn lé ìgbésẹ̀ náà wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó tètè báwọn kìlọ̀ kó sì pàṣẹ fún Wike wípé kó dáwọ́ bí ṣe ń wó ilé àwọn ènìyàn dúró ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. The reason why we are here is because of the ongoing massive demolition in the FCT by the Honourable Minister of FCT, Wike. The reason why we have come to this particular location, there are 4 different demolitions affecting thousands, more than 15,000 residents of the FCT in this location alone. You can see here children who their parents are directly affected. You can also see that there is a victim. One of the victims was shot. He is here. The media have captured. He has just been
brought from the hospital, he was shot on the leg. Property worth millions of naira. Shops have been destroyed. After the demolition, the FCD and the FCTA administration, not only did they demolish, they burned properties here. As you can see, the media can go around to verify for themselves. We have come to identify with the poor people who are affected. And we have also been briefed. We were briefed just yesterday. By all the affected residents that we should take up their matter. A máa ṣe àtúnṣe ẹgbẹ́ òṣèlú PDP kí ẹgbẹ́ náà lè ṣe àtúnṣe sí ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Ṣèyí Mákindé ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló fi ìròyìn náà léde lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ àtúnṣe ẹgbẹ́ òṣèlú PDP èyí tó wáyé ní olúlulẹ̀ yìí tí ń ṣe Abuja, ìyún People Democratic Institute PDI. Ìfilọ́lẹ̀ yìí ó ṣe àkójọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú àwọn ọ̀jìnmí tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní olúlulẹ̀ tí ń ṣe Abuja ọ̀hún nínú ètò kálukú wọn tí wọ́n ti sọ èrò wọn tó ń kálukú sì ti fi ojú ìwòye sí rẹ̀ tó ti fi wo bí ẹgbẹ́ náà bí ó ti ṣe ń lọ. Èyí ló wá fà á tí Ṣèyí Mákindé tó fi wá sọ di mímọ̀ wípé pẹ̀lú rògbòdìyàn tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP yìí a yóò gbé ìgbésẹ̀ láti fi wọ́ ojútùú sí rògbòdìyàn ọ̀hún torí wípé ẹgbẹ́ náà ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi ọkàn tán tí wọ́n sì fi ọkàn sí inú rẹ̀ láti fi tún ìṣòro tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tún ṣe gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ṣe wá fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà wípé àwọn tí ń ṣe àtúnṣe nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì já sí wípé tó bá di ọdún 2027 báyìí ó dá wọn lójú gbangba wípé ẹgbẹ́ òṣèlú PDP yóò gbá ẹgbẹ́ òṣèlú APC kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ètò ìṣèjọba èyí tó le tí wọ́n mú wá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ṣèyí Mákindé kò ṣàìtúnrọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú PDP náà pàápàá jùlọ àwọn gómìnà bẹ̀ wípé ẹja dìde o ká sì ṣe àtìlẹ́yìn èyí tó gbópọn lórí ètò ìdìbò tí èyí tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kọkànlá tá a wà yìí ní ìpínlẹ̀ Ondo láti dìbò yan gómìnà tuntun míì. Ó ní kí ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n ṣera wọn lóṣooṣù ọwọ́ kí wọ́n sì ṣe iṣẹ́ takuntakun láti rí dájú wípé wọ́n yọ ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àlééfà ètò ìdìbò ìpínlẹ̀ Ondo. Ṣèyí Mákindé wá tún tẹ̀síwájú wípé àwọn mọ̀ dájúdájú wípé ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC ó ní ó ti sọ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó ní àwọn sì ti ń bọ̀ báyìí o láti jáde síta ní kọ́ńbọ́ọ̀kì láti yọ ọwọ́ ẹgbẹ́ òṣèlú APC kúrò nínú ètò ìṣèjọba ilẹ̀ yìí tẹ́gbẹ́ òṣèlú PDP yóò sì gun orí àlééfà bó bá di ọdún 2027. Àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn náà ti ṣe bẹ́ẹ̀ ṣe àwárí tírélà tó kó irin èyí tí àwọn adigunjalè tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tí ọ̀rọ̀ ọ̀hún kàn èyún Akeem Bashiru tó jẹ́ oníṣòwò irin títà èyí tí wọ́n ní ó wà ní agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bara Village. Nínú àlàyé tí arákùnrin náà Akeem Bashiru tó ṣe ó ní àwọn ọkùnrin géńdé méjì kan ó ní wọ́n wá bò wọ́n ní Bara Village tí wọ́n sì sọ ní mọ̀ wípé àwọn fẹ́ ta irin tó wà nínú ọkọ̀ tírélà èyí tí wọ́n pè ní ọkọ̀ Scania èyí tó já sí wípé nọ́mbà ìdánimọ̀ rẹ̀ ó ní wọ́n kọ JJJ 288XX sí nínú ètí ó ti sọ dímọ̀ wípé irin tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún ó tó mílíọ̀nù lọ́nà mẹ́wàá ó lé èyàn 10.3 mílíọ̀nù náírà tó sì já sí wípé òun pè wọ́n wípé òun dá wọn dúró láti ṣe ìwádìí lórí ibi tí wọ́n ti rí irin ọ̀hún. Ó ní tí ó jẹ́ kí ara fún òun gan ní pàtó ó ní bí wọ́n ṣe ń kánjú wípé kóun tètè san owó ọ̀hún. Ó ní báyìí ló ń ṣe lọ́gbọ́n àgbà tó ń sì fi darí wọn padà lọ sí iléeṣẹ́ tó jẹ́ ti orílẹ̀-èdè China èyí ti àwọn Chinese tó wà ní agbègbè tí wọ́n pè ní Owódé Onírin yìí. Nínú ètò ti sọ di mímọ̀ wípé àwọn ènìyàn náà ó ní wọn kò lè dúró tí wọn ò sì yọjú sí àwọn ṣùgbọ́n tí wọ́n ń pè òun ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé àlàyé dákun tẹ owó sí wa sanwó wa lásìkò ṣùgbọ́n tó já sí wípé òun fura mọ̀ pé wọ́n
wọ́n jí ọkọ̀ ọ̀hún àti tó wà ní inú rẹ̀ ni báyìí ló ṣe ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí nínú ètò wọn ti sọ mọ̀ pé nínú ìwádìí wọn ló ti fi hàn pé ní ọjọ́ 5 nínú oṣù tá a wà yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí ọkọ̀ ọ̀hún pẹ̀lú irin tó jẹ́ òbítíbitì owó tó wà ní inú rẹ̀ tán sì sọdúnmọ̀ pé ọkọ̀ ọ̀hún ni ó jẹ́ ti arákùnrin tán pè ní Adésìpẹ̀ Jimoh èyí tí wọ́n pàtì ní Ìbàfò gẹ́gẹ́ bí Ọmọlọ́lá Odùtọ́lá bó sì wá fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn ti wá ọkọ̀ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ìyún ní ìpínlẹ̀ Ògùn náà tó sì tún tẹ̀síwájú pé ìwádìí àwọn ń lọ lọ́wọ́ láti ṣe àwárí àwọn ọkùnrin géńdé méjì tí wọ́n jí ọkọ̀ ọ̀hún gbé tí wọ́n sì sá lọ títí di àsìkò yìí tí wọn kò tí ì mọ ibi tán wà. Àwọn Fúlàní tó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àgbẹ̀ 3 sí inú oko ní ìpínlẹ̀ Èdó nígbà táwọn méje míì fara gbọgbẹ́ yamayama ní ìpínlẹ̀ Èdó gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ti ṣe di ohun tó ti di lemọ́lemọ́ báyìí pẹ̀lú bí ìmíì tó ṣe ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Òpékèpè àti Ìtúkì tí ń ṣe ìjọba ìbílẹ̀ Etsako East ní ìpínlẹ̀ Èdó ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà tí ó ṣojú wọn tí wọ́n ṣe wọ́n ní àgbẹ̀ 3 pẹ̀lú nínú ìta tí rí bàbá àti ọmọ rẹ̀ 2 tí wọ́n lọ sí inú oko ó ní wọn kò padà dé sí ilé mọ́ lásìkò tí àwọn Fúlàní darandaran tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn tí wọ́n sì du wọn lọ́rùn gẹ́gẹ́ bí ìgbà tí ènìyàn du ẹran nínú àlàyé tó tún ṣe ó sọ bímọ wípé àwọn méje míì tí wọ́n tún bá ní oko wọn lórí ṣe bẹ́ẹ̀ tó kó wọn yọ tí wọ́n fi ara gbọgbẹ́ yamayama nínú ìtàwọn ti sá àsálà fún ẹ̀mí wọn àmọ́sá ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún èyún Benedicta Àtọ́ ó náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní ó gbomijé lójú àwọn àti pé ìṣẹ̀lẹ̀ Fúlàní ṣekú pa àgbẹ̀ wọn ló ti di lemọ́lemọ́ ní gbogbo ìpínlẹ̀ Èdó ọ̀hún tó sì já sí wípé ìjọba kò rí nǹkan kan ṣe fún àwọn láti ṣe ìrànlọ́wọ́ lórí bí wọ́n ṣe ń dẹ́mi àwọn àgbẹ̀ àwọn légbodò nínú ètò tó ti sọ dímọ̀ pé àgbẹ̀ ò tẹ́rù tó lè lọ sóko mọ́ bẹ́ẹ̀ làwọn obìnrin ò tẹ́rù lẹ́ni tó lè rìn bó ṣe wù wọ́n lásìkò tó wù wọ́n mọ́ ní gbogbo ilẹ̀ ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ká tó lọ ẹgbọ́n kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùgbé olúlu ilẹ̀ yìí l'Àbújá ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí bí mínísítà fọ́rọ̀ Àbújá bó ṣe ń gba ilẹ̀ lọ́wọ́ gbogbo wọn tó sì ń fún àwọn olówó. A máa ṣe àtúnṣe ẹgbẹ́ òṣèlú PDP kí ẹgbẹ́ ọ̀hún kó lè ṣe àtúnṣe ìṣòro sórílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Mákindé ló sọ èyí di mímọ̀. Àtúnmúwá fún yín wípé àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn ti ṣe àwárí tírélà ńlá èyí tó kó irin tí àwọn adigunjalè tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbẹ̀yìn a mú ìròyìn náà wá pé àwọn Fúlàní tún ti ṣekú pa àgbẹ̀ 3 sínú oko ní ìpínlẹ̀ Èdó nígbà táwọn méje míì fara gbọgbẹ́ yamayama. Títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì tẹ́ wà yìí kẹ́lì tún máa rí àjàbalẹ̀ gbọ́ lẹ́nu wa lóòrèkóòrè. Ǹjẹ́ títí dìgbà náà mo kí wa pé a kú iṣẹ́ látàárọ̀.